para mi lọ ṣàgbó fún tọ́lọ́ ní ẹnìkan kó rí wòsàn act lọ Richard téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media. It's not nice, sir. If you eventually see this video, sir, níbẹ̀ rọ lọ́hùn ọ̀la ìtàdá tí wọ́n pè nǹkan tẹ́ wá ṣe yẹn ni tí wàá là mú fún yín fọ́nà. Àwọn fámílì Ògòǹgò ti sọ̀rọ̀ lórí Alfa Akeem eléyìí tó gbàgbó lọ fún Ògòǹgò lọ́sípítù. Alfa Akeem náà sì ti sọ̀rọ̀. Ẹ̀yin náà mọ̀ pé àwọn àáfàá sọ pé a ó san oníkálukú lẹ́san gẹ́gẹ́ bí àníyàn tó gbà lérò tó fi ṣe nǹkan. Ẹ gbọ́n tá Alfa Akeem sọ, ẹ sì gbọ́n tọ́mọ Ògòǹgò èèyàn Ṣàkírà gangan tó ń gangan sọ. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rántí Alfa Akeem eléyìí tó ṣàgbó f'Ògòǹgò. Alhaji wa Taiwo Ogogo Hassan ìkan nínú àfọ. Lẹ́yìn tí Alfa Akeem tó bọ́ sí ìkànnì ayélujára tó fi àgbo tó ṣe f'Ògòǹgò tó fi hàn, àwọn ẹbí Ògòǹgò wọn gbà láyè kó gbé àgbo náà wá sọ́spítù eléyìí tó gbòǹgò tó ti ń gba treatment. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá Alfa Akeem tó hospital dé? Alfa Akeem ṣe fídíò kan tó dá wàhálà lẹ̀ táwọn fi bí sọ̀rọ̀. Fídíò wo la Alfa Akeem ṣe? Ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. Mò ń bọ̀ ní ẹ̀ máa lọ. Ẹ subscribe sí YouTube channel wa. Ọ̀sìn tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn. Mo ṣàdúrà fún wọn bí mo ti kọ́kọ́ rí wọn because èmi fẹ́ jábọ́ lójú mi. Èmi fẹ́ jábọ́ lójú mi. Bí mo ṣe kọ́kọ́ bí mo ṣe bí wọn. Wàláhì èmi fẹ́ jábọ́ lójú mi pé Alhaji Taiwo Hassan. Àwọn náà wá wà ní irú condition báyìí. Subhanallah jalla man la yamut. Dead alive. Dead alive. Stage 4 cancer is dead alive. Ẹni tí ó bá mọ̀ tán pé stage 4 cancer is dead alive. Bí ẹni tí wọ́n ti ká tí a ti sọ fún pé kò ní àní lẹ́yìn káwọn family ọmọ múnú rẹ̀ dùn kó lè máa rí tí ọjọ́ tí ọlọ́jọ́ máa dé. Fídíò tẹ gbọ́ tá Alfa Akeem ṣe yìí ló ń gan ló wá dá wàhálà lẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní sọ wípé Alfa Akeem ọba ti mọ̀ ṣe fídíò yìí. Gbé fídíò tá Alfa Akeem ṣe ó dàbí ìgbà pé àkọ́kọ́ ó fi ń ba àwọn ẹbí Ògòǹgò lọ́kàn jẹ́. Ní táwọn ènìyàn sọ níkànnì ayélujára mọ̀ ń sọ mọ́ bọ̀ ń mú kan wá fún yín. Wọ́n ní pé bákan náà Alfa Akeem tó ń fi eléyìí ó fẹ́ fi mọ́ ta ọjà rẹ̀. Kí wàá ní Ṣàkírà ọmọ ẹbí ìyún ọmọ Ògòǹgò gangan kí lòun sọ? Kó tó di pé mò ń tí Ṣàkírà sọ ìyún lórí live TikTok ẹ̀, ẹ já gbọ́n tí kan lára àwọn tó sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ló trend jù ìyún Yínká TNT tó sọ lórí fídíò tá Alfa Akeem ṣe tó wá jẹ́ kí gbogbo ẹ̀ gan tó wá fẹ̀ lójú tó fi wá sọ. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi jẹ́ lẹ́yìn lérò pé fídíò tá Alfa Akeem ṣe jẹ́ lẹ́yìn lérò pé dá àbí ọ̀dà. Ẹgbọ́n tí Yínká TNT sọ mò ń bọ̀ náà. Lọ báyọ̀ ní hospital nǹkan tó wà against the profession tó wà against the ethic of that profession tó jẹ́ wípé ordinarily ẹ̀yin náà sọ pé wọn allow yín tí wọ́n fi lè allow yín pé kẹ́ gbé wọ bóyá wọ́n wò pé torí jógògó wọ́n wò pé nítorí pé ọmọ ẹ ti jáde wọ́n wò pé kíní kan káwọn kan ṣàánú yín wá mọ implication nǹkan tẹ́ wá sọ online yìí wípé mọ̀ pa ẹgbẹ́ yẹn ní association mọ̀ pé ẹgbẹ́ yẹn ní wọ́n ní policy mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ lè fi ibẹ̀ yẹn hospital yẹn ẹni tó allow yín doctor medical director hospital ẹ lè fi sí wàhálà pẹ̀lú nǹkan tẹ́ wá sọ wọ́n allow ẹ pé kó gbé wọlé despite pé wọ́n mọ nǹkan tẹ́ ń gbé dání wọ́n allow yín kẹ́ gbé wọlé ẹ wá fi pé the best to do because to me ẹ wá fi sickness oní sickness ta ọjà tí yín bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi wá. Lẹ́yìn fídíò tí Yínká TNT ṣe, Ṣàkírà eyín ọmọ Ògòǹgò gan náà ṣe fídíò kan. Lẹ́yìn ìgbà náà Alfa Akeem náà tún ṣe fídíò méjèèjì mo fẹ́ play fún yín nìkan tó wá sọ àlàyé àwọn kankan. Ẹ já gbogbo tí Ṣàkírà eyín tó sọ níkànnì ayélujára TikTok lánàá nígbà tó wọ live. Lẹ́yìn ìgbà náà yín play ti Alfa Akeem náà ó náà bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí olóògbé ọbẹ̀ àbí ẹbí olóògbé mò ń bọ̀ náà. Like gradually, you brought it after bringing the agbo. You went live. Thank God they didn't even allow. They don't allow people come and then take picture. Then you went and then posted nonsense. The barrio go. Like what? Like are you trying to give? Are you trying to make the family hopeless? Because that video is not nice. It's not nice, sir. If you eventually see this video, sir, níbẹ̀ rọ lọ́hùn ọ̀la ìtàdá tó bá yẹ pé nǹkan tẹ́ wá ṣe yẹn ni tí wàá là mú fún yín fọ́nà. Video tẹ̀sán. That was the video my big daddy saw. And on the group chats, where we always have our discussion about daddy's health, I saw my cousin wrote something like, so my big daddy was asking them that, ṣé Táyé ti ń lọ ni? Ẹ jẹ́ á gbọ́ fídíò tá Alfa Akeem ṣe tó fi bẹ àwọn ẹbí Ògòǹgò lórí àṣìṣe tó ṣe. Wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀sẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀.
mi ń wá owó kiri mọ́, owó ní ń wá mi kiri. Èèyàn bí Ògògó gbogbo wa la ní nínú fámìlì wa. Ọ̀sẹ̀ ni tó lè gbàdúrà kí ẹni tó ó ní irú Ògògó yẹn nínú ẹbí ẹ̀ kọ́ wá gbàdúrà kábúrò ṣe. Ká tó mú Sógògó lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbọ́ fún ni. Ògògó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ gbàgbọ́ fún. Tọ́lọ́ ndẹ̀ ní kó ríwòsàn. Act lọ Richard now say stage play say téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media. Àwa náà máa attend sí publicly on social media. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹ àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ògògó kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n in tó bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́ mi ò sàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mọ́kàn yọkàn sàdédé pé mo gbé àmọ́ lọ síbẹ̀ ni igi súnmọ́ gilọ̀ bó ń yọ ṣé màá kàn sàdédé kó ọmọ yẹn tí mo fi ṣe ni kíkà tí ẹ ti sọ́ra rẹ o bí òkè. Alfa Akeem ti bẹ fámílì Ògògó pé tó bá jẹ́ pé n tóun sọ níkànnì ayélujára tẹ́ pé bí fámílì inú ó lóun bẹ̀ wọ́n kí wọ́n má bínú. Mo sọ mo ní tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkọ́lẹ̀. Ó sì tún fi àǹfààní náà ó fi pè Yínká TNT ṣàkíyèsí ó ní kó sọ́ra rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀jẹ̀ àjọ bìíra wa lákọ̀ọ́kọ́ ǹjẹ́ ló tiẹ̀ yẹ kí Alfa Akeem jáde kó sọ wípé nǹkan tóun bá pàdé nígbà tó wọ́n fóun láǹfààní láti lọ wo condition Ògògó ni torí pé láti ìgbà tó Ògògó tí wọ́n ti jáde tí wọ́n ti sọ pé nǹkan báyìí ṣe àti ìrí ẹ̀dọ̀ Ọlọ́run kankan. Ògògó gángan ò sì tí ì fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ pé báyìí kò sì tí ì sí fọ́tò kankan níkànnì ayélujára. Alfa Akeem lẹ́ni aláwọ̀kọ́ tó kọ́kọ́ jẹ́ àmọ́rú condition tó Ògògó wà bóyá náà ló fi jẹ́ wípé ó bí àwọn èèyàn nú tó jẹ́ pé àwọn fámìlì Ògògó gan inú wọn ò dùn sí tó fi wá jẹ́ wípé eléyìí tó jẹ́ ọmọ rẹ̀ gangan ó bọ́ sí kànnì ayélujára ó lóun fa Alfa Akeem òun fà wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n mo kọ́kọ́ ẹ̀rí pé mo sọ nú ọ̀rọ̀ mi mo ní pé àníyàn lọ́lọ́run ó fi dá ohun kálukú láre. Ṣé ẹ mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó sọ̀rọ̀ gẹ̀yàn Alfa Akeem kó jẹ́ pé àníyàn tiẹ̀ gan lórí ọ̀rọ̀ tó sọ kó jẹ́ pé àníyàn dáadáa ló ní. Ṣùgbọ́n bóńgbà bá ṣe pé gbẹ́ ni ẹja bá pè. Ṣùgbọ́n ẹ mọ̀ bí èèyàn bá ṣe kọrin ẹni tó fẹ́ bá àyàn gbé bọ́ ẹ̀kọ́ lòun ó ṣe gbé o. Ntí máa ṣẹlẹ̀ níkànnì ayélujára nu ọ̀rọ̀ tí wọ́n sọ tó wò pé bóyá kò jẹ́ nǹkan kan ìgbà táwọn èèyàn bá máa bá àyàn fún ní ìtumọ̀ èèyàn gan sọ yìí pé ìtumọ̀ tó lọ fáà ni wọ́n máa bá fún ó lágbára o. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé gbogbo ẹ̀ ìwòsàn náà ni wọ́n ń wá fún Ògògó. N tó sì dá mi lójú ni pé Alfa Akeem náà ò lè máa fàdánwò yọ ọ̀yàn lẹ́yìn jẹ́ pé ẹni tí nǹkan yé ni. N tó dájú ni pé torí pé nínú Islam gan fi yá pé inú ẹni tí èyí fi yọ ọ̀yàn ni àdánwò wà. Ẹ já bọ́ sí abala àríwísí ẹ já dúró sọ èrò tiwa síbẹ̀. Bákan náà ká sàmì àdúrà kọ́lọ́ọ̀bà kó bá ní fún ẹ̀ńtà ìsànṣe kó bá ní fún ní ìwòsàn ní kíákíá. Àwa náà gbogbo ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ kó bá ní bomi tútù sí.